ọkùnrin ọmọ jayéjayé ni Démọ́lá Odúlájà ti gbajúmọ̀ obìnrin aṣaralóge ìlú Èkó ni arábìnrin Farida Ṣóbọ̀wálé fẹ̀sùn kàn pé ó lu òun ní jìbìtì ó dẹ̀ dalẹ̀ òun olùṣèjẹ́kùn fẹ́ para òun nínú odò Ọ̀sà lẹ́kọ̀ọ́ nítorí ìgbéyàwó àwọn méjèèjì tó dàrú ohun oṣù méjì ó mà ti fèsì tọrọ Farida tó sì ní baba ńlá arọ ẹni Farida ń pa ẹ̀rọ àti pé lóṣù díẹ̀ sẹ́yìn inú orí ẹ̀rọ ayélujára ló gba iná jẹ nígbà tí Farida àti Démọ́lá Odúlájà tí wọ́n ṣe ìgbéyàwó aláriwo tí wọ́n sì ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà 100 million naira ẹni Farida ìjọ ńlá lé ìgbéyàwó náà Démọ́lá Odúlájà lórí ṣùgbọ́n kàlẹ́pẹ̀ ńlá ló jẹ́ pé lẹ́yìn oṣù méjì ìgbéyàwó náà ni Démọ́lá Odúlájà máa kẹ́rù kúrò nílé tí ìgbéyàwó náà dàrú ìṣẹ̀lẹ̀ yìí mú Farida tó ní gbajúgbajà ilé ìṣaralóge sí agbègbè Akérèlé street ní Aṣùrùlérè nípìnlẹ̀ Èkó ló máa fẹ́ fi lọ parẹ́ inú odò Ọ̀sà lórí bíríìjì third mainland tó wà lágbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀ èèyàn ló ń sọ̀rọ̀ burúkú tí Démọ́lá Odúlájà fún wọn torí pé nígbà tó jẹ owó Farida tán ló dà sílẹ̀ tó sá lọ ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin oníròyìn orí ẹ̀rọ ayélujára kan wọ́n ń pè ní Arẹwà Remote ìlú Démọ́lá tó àṣírí òun kì í ṣe olóṣì ara o ó lóun ti ní owó dúpẹ́ kì í ṣe ọ̀rọ̀ ọdún kékeré bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn pàápàá àwọn ọmọ Nàìjíríà wọn mọ òun ní ìlú London lókè òkun olùdípẹ́ tó ń tó máa Farida wọn látọdún 2010 làwọn ti pàdé ó lóun lòun kọ́kọ́ mú wọ orílẹ̀-èdè China tóun fi iṣẹ́ bí wọ́n ṣe ń gbé ọjà wọlé láti òkùnkùn wá tà lórílẹ̀-èdè Nàìjíríà hàn tó sì ní tó jẹ́ kóun kọ̀ sílẹ̀ ni pé obìnrin náà bàbá rẹ̀ ṣèkúṣe ni ó ní kò sí ibi tí ò lè gbé ara ẹ̀ sílẹ̀ fún kò sọ́kùnrin tí ò lè gbé ara ẹ̀ sílẹ̀ fún láti bá a láṣepọ̀ ó ní kódà nígbà táwọn fẹ́ra wọn ó máa ń lọ sílé àbúrò kan tí ó sì pẹ́ níbẹ̀ tí ò ní ṣàlàyé tó lọ sí ńlẹ̀ ó ní gbogbo èyí ló jẹ́ kó kọ̀ sílẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bí léèrè pé ṣé lóòótọ́ ni Farida náwó ọgọ́rùn-ún mílíọ̀nù náírà lé lórí àti fún ìgbéyàwó wọn Démọ́lá Odúlájà àti sísè eléyìí o ṣùgbọ́n o títí dàsìkò tá a ṣàkójọpọ̀ yìí Farida kò tí ì fún Démọ́lá Odúlájà lésì o tọ́rọ̀ náà lè tó ń jà rẹ̀ lórí ẹ̀rọ ayélujára